láti ọdún 1960 títí tí ọdún 1961 fi parí gbogbo bí wọ́n ti ń parí ìjà tó wà láàrin olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti igbákejì ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ olóòtú ìjọba Western Region Ládòkè Akíntọ́lá ní ìjà náà tó ń dìde ọ̀nà mẹ́ta ni ìjà náà sì ti ń le sí i. Àwọn Haúsá wà níbẹ̀ tí wọ́n ń ké Akíntọ́lá láyà tí wọ́n sì ń sọ fún un pé kò sí ohun tó ṣe é tí òun fúnra ẹ̀ kò lè di olórí àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Sàdánà tó jẹ́ ọ̀tá Awólọ́wọ̀ gan sì ti sọ fún un pé gbogbo àtìlẹ́yìn tó bá fẹ́ pátá títí lórí àwọn ológun ní ìjọba àpapọ̀ yóò fún un. Lọ́nà kejì, àwọn olóṣèlú kan tí wọn kò rí nǹkan jẹ lásìkò ìjọba Awólọ́wọ̀ tí wọ́n wá ń gbádùn lásìkò ìjọba Akíntọ́lá kò fẹ́ kí kinní kan dí ìgbádùn wọn lọ́wọ́. Oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sì ń sọ fún Akíntọ́lá láti lè jẹ́ kó mọ̀ pé òun ni gbogbo agbára ilẹ̀ Yorùbá wà lọ́wọ́ rẹ̀. Ọ̀nà kẹta ní ti ìyàwó Akíntọ́lá tó ń lo àkókò náà láti fi sọ fún ìyàwó Awólọ́wọ̀ pé gbogbo agbára àti fáàrí tó ṣe láàrin ọdún 8 ti dópin o, òun Fadérera ni agbára wà lọ́wọ́ ẹ̀ báyìí. Bí nǹkan gbogbo ṣe wà nìyí kó tó di pé ẹgbẹ́ Action Group ẹgbẹ́ ọlọ́pẹ ṣe ìpàdé gbogbogbò ti ẹgbẹ́ náà ní ọjọ́ kejì oṣù kejì ọdún 1962. Kó tó di ọjọ́ ìpàdé yìí ọ̀rọ̀ náà ti le débi pé gbogbo ọmọ ẹgbẹ́ ló mọ̀ pé ọjọ́ náà ni wọn yóò sọ̀rọ̀ ìjà Akíntọ́lá àti Awólọ́wọ̀ ní gbangba. Àwọn aṣáájú ẹgbẹ́ náà kan ti wà lẹ́yìn Akíntọ́lá, pàápàá akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Ayọ̀ Róṣìjí tó ti fẹ̀sùn kan Awólọ́wọ̀ pé ó ti lágídí jù tí ẹnìkan ló máa ń yé nítorí tí kò jẹ́ kí wọ́n bá Haúsá ṣe. Bẹ́ẹ̀ ọ̀rẹ́ lòun àti Tafawa Balewa tó ń ṣe olórí ìjọba Nàìjíríà nígbà náà. Ṣùgbọ́n ẹ̀yìn Awólọ́wọ̀ ní ọ̀pọ̀ ọmọ ẹgbẹ́ wa wọ́n sì ti múra láti fi orí ọ̀rọ̀ náà tì síbì kan níbi ìpàdé gbogbogbò náà. Ohun tó wá fọ́ gbogbo ọ̀rọ̀ náà lójú ni pé lọ́jọ́ ìpàdé yìí gan ni Sàdáúnà Sókótó Ahmadu Bello tí í ṣe olórí ìjọba ilẹ̀ Haúsá wàá bá wọn ṣe nǹkan níbàdàn. Akíntọ́lá sì fi ìpàdé ẹgbẹ́ wọn sílẹ̀, ó fi àwọn olórí ẹgbẹ́ gbogbo sílẹ̀ àti Awólọ́wọ̀ pàápàá, ó sì lọ sí Ìbàdàn láti gba Sàdáúnà lálejò. Àrífín gidi ni Awólọ́wọ̀ ka eléyìí sí, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn. Akíntọ́lá náà mọ̀ pé kò dáa, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti le débi pé òun pàápàá kò bìkítà fún ohunkóhun tó lè ṣẹlẹ̀ mọ́. Ó ti mọ̀ pé ajá tó bá lẹ́ni lẹ́yìn nìkan ló lè pa ọ̀bọ, òun sì ti lẹ́ni lẹ́yìn ní tòun. Nígbà tí Ọlọ́run yóò tún bá òun ṣe, ọ̀tá Awólọ́wọ̀ tó jẹ́ olórí alágbára ní Nàìjíríà lọ̀rẹ́ òun. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan bẹ Akíntọ́lá kó má fìpàdé sílẹ̀, olórí ìjọba ìwọ̀ oòrùn náà kò dúró, ó lọ pàdé ọ̀rẹ́ ẹ̀. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ ìpàdé tí Awólọ́wọ̀ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ yóò ka ọ̀rọ̀ àpilẹ̀kọ tó bá ẹgbẹ́ sọ, ìdajì ọ̀rọ̀ náà ẹjọ́ Akíntọ́lá ló fi sùn, tó sì ṣàlàyé pé ìjọba tí Akíntọ́lá ń ṣe ìjọba tara ẹ̀ ní o, kò tẹ̀lé òfin ẹgbẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni àwọn aṣáájú ẹgbẹ́ kò jẹ́ kinní kan sí i. Inú bí àwọn ọmọ ẹgbẹ́, gbogbo ẹni tó sì sọ̀rọ̀ níbẹ̀ Akíntọ́lá ni wọ́n ń bú. Nígbà tí Akíntọ́lá yóò fi padà dé láti Ìbàdàn, àwọn èèyàn tirẹ̀ ti gbé ẹjọ́ Awólọ́wọ̀ fún un. Wọ́n sì sọ pé bó bá fẹ́ràn ara ẹ̀ kó má yọjú sípàdé náà mọ́ o, nítorí Awólọ́wọ̀ ti fa àbùkù kan jù nígbà tí kò sí níbẹ̀. Akíntọ́lá náà kò sì béèrè ọ̀rọ̀ kankan mọ́. Nígbà tó ti gbọ́ bẹ́ẹ̀, ojú ẹsẹ̀ ló tún bínú padà síbi tó ti wá, ó sì padà síbàdàn láì yọjú síbi ìpàdé ẹgbẹ́ wọn. Níbẹ̀ lọ̀rọ̀ ti fọ́ lójú pátápátá. Ìdí ni pé lẹ́yìn tí Akíntọ́lá bínú kúrò níbi ìpàdé yìí tó sì padà sí Ìbàdàn tí Ayọ̀ Róṣìjí náà bá a lọ àti àwọn mínísítà 3 kan, àwọn ọmọ ẹgbẹ́ tó kù kò fẹ́ nǹkan míì mọ́ ju kí wọ́n lé Akíntọ́lá kúrò nínú ẹgbẹ́ wọn lọ. Wọ́n ní ìwà àrífín pátágbà ló hù. Bẹ́ẹ̀ ló ṣe pé lẹ́yìn ìpàdé ẹgbẹ́ náà àwọn àgbààgbà tún ṣa ara wọn jọ, wọ́n lọ bá Akíntọ́lá, wọ́n sì lọ bá Awólọ́wọ̀, wọ́n tún pè wọ́n papọ̀, wọ́n sì sọ pé àwọn fẹ́ parí ìjà náà. Lọ́jọ́ náà ni Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá jọ wọ mọ́tò kan náà tí wọ́n sì yí gbogbo Ìbàdàn po, tí wọ́n sọ pé kò sí ìjà kankan mọ́ láàrin àwọn. Bẹ́ẹ̀ ìjà ọ̀hún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìdí ni pé ní 20 oṣù karùn-ún ọdún 1962 ọjọ́ àìkú Sunday lọ́jọ́ náà bọ́ sí. Awólọ́wọ̀ pé ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ AG, bó sì tilẹ̀ jẹ́ pé Akíntọ́lá dọ̀bálẹ̀ gbalaja
láti bẹ Awólọ́wọ̀ lójú gbogbo èèyàn níbẹ̀. Síbẹ̀ ẹgbẹ́ dá a lẹ́bi, wọ́n sì yọ ọ́ kúrò nínú ẹgbẹ́ náà lọ́jọ́ náà gan-an. Wọ́n ní kò gbọ́dọ̀ pe ara ẹ̀ ní ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ mọ́. Ìtumọ̀ èyí ni pé Akíntọ́lá kò sí nínú ẹgbẹ́ òṣèlú tó ní ìjọba Western Region mọ́. Ohun kan náà tó sì kù fún ni láti fi ipò sílẹ̀. Lọ́jọ́ 21 oṣù náà, ìyẹn ní ọjọ́ kejì tí wọ́n yọ, àwọn aṣòfin 54 kan wọ́n pàdé nílé ìgbìmọ̀ wọn. Wọ́n sì pàṣẹ fún gómìnà ìwọ̀ oòrùn, ìyẹn Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí, pé kó yọ Akíntọ́lá bí olórí ìjọba. Ọjọ́ náà gan ni wọ́n yọ ọ́ nípò, tí wọ́n sì fi ọmọ Abẹ́òkúta kan, Alhaji Dáúdà Ṣóoróyè Adégbénró, rọ́pò rẹ̀. Akíntọ́lá sáré bá àwọn Haúsá alátìlẹ́yìn rẹ̀ sọ̀rọ̀. Àwọn ni wọ́n sì sọ fún un pé kò gbọ́dọ̀ gbà. Wọ́n ní kó sọ pé òun kò gbà. Bí ọ̀rọ̀ bá sì di ìjà, àwọn yóò kó àwọn ọlọ́pàá fún un dáadáa. Nítorí bẹ́ẹ̀ ni Akíntọ́lá ṣe kó àwọn èèyàn tirẹ̀ bíi Àdìsá Akínlóye, Ọmọlúolú Olúnlọ́yọ̀ọ́, Ọba Akran ti Badagry àti àwọn míì bẹ́ẹ̀, tí wọ́n sì lọ sí ilé ìjọba tí àwọn Awólọ́wọ̀ ti tì pa. Olúnlọ́yọ̀ọ́ sì wá hámà ńlá kan, wọ́n fi já ilẹ̀kùn ẹnu ọ̀nà, bẹ́ẹ̀ ni wọ́n wọlé ní tiwọn. Wọ́n wá sọ pé tí wọ́n bá fẹ́ mọ̀ bóyá Akíntọ́lá ní olórí ìjọba tàbí Adégbénró, kí wọ́n pè pàdé gbogbo àwọn aṣòfin, kí àwọn aṣòfin sì dìbò fún ẹni tí wọ́n bá fẹ́. Inú àwọn Awólọ́wọ̀ dùn sí èyí. Wọ́n kúkú ti mọ̀ pé bí wọ́n dìbò náà nígbà igba, àwọn èèyàn àwọn ló pọ̀ níbẹ̀. Adégbénró ni wọn yóò sì dìbò wọn fún. Ṣùgbọ́n lọ́jọ́ tí wọn yóò dìbò gan, ohun tí àwọn Awólọ́wọ̀ rò kọ́ ni wọ́n tọ́wò. Ṣé àwọn ti rò pé ìbò ni wọn yóò dì? Ṣùgbọ́n àwọn èèyàn àwọn Akíntọ́lá tí wọ́n ti mọ̀ pé àwọn kò pọ̀ tó, wọ́n ti mọ ohun tí àwọn fẹ́ ṣe ní tiwọn. Nítorí bẹ́ẹ̀, bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìjíròrò báyìí, ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn Akíntọ́lá, aṣòfin Ọ̀kẹ́, gun orí tábìlì, ó sì pariwo pé iná ń jó lórí òkè, fire on the mountain. Bẹ́ẹ̀ làwọn tó kù gbà á. Bẹ́ẹ̀ ni wọ́n ń lu aago. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ sí àfúnra wọn. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí jutajutajú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ dìbò ló yàgò. Àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí bá ojú fèrèsé jáde. Ọ̀nà ẹ̀yìn ni Awólọ́wọ̀ pàápàá gbà sá lọ. Ẹ̀rín ni Akíntọ́lá sì ń fi gbogbo wọn rín. Ṣé wọ́n jọ wà níbẹ̀ ni? Wọ́n tún gbìyànjú láti ṣèpàdé náà lẹ́ẹ̀kejì. Awólọ́wọ̀ sì sọ pé kí wọ́n fún àwọn ní ọlọ́pàá láti ṣọ́ àwọn aṣòfin. Ṣùgbọ́n olórí ìjọba àpapọ̀ Tafawa Balewa sọ pé bí ọlọ́pàá bá fi lè dúró tì wọ́n níbi ìpàdé náà, gbogbo àbá yòówù tí wọ́n bá dá níbẹ̀, òtún bá ń tẹ́ni, ìjọba àpapọ̀ kò ní fọwọ́ sí i. Ṣé àwọn Balewa ti mọ̀ pé àwọn ọmọ Akíntọ́lá yóò da ìpàdé náà rú? Àwọn ọmọ Awólọ́wọ̀ pàápàá sì bẹ̀rù kí wọ́n má fi ṣe àfọ́ àwọn lórí. Bẹ́ẹ̀ ni ìpàdé náà kò ṣeé ṣe. Ọjọ́ náà ni Sardauna kéde láti Kaduna pé ẹ̀yìn Akíntọ́lá lòun wà ní tòun o. Ṣé Sardauna yìí sì ni ọ̀gá Balewa tó ń ṣe olórí ìjọba àpapọ̀? Ọ̀rọ̀ tó sì sọ yìí mú kí kálukú mọ ibi tí iná ti ń jó wá gan. Balewa pe ìpàdé àwọn aṣòfin àpapọ̀. Ó ní kí wọ́n wá kí àwọn jíròrò lórí ọ̀rọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ ní Western Region. Ọjọ́ 29 oṣù karùn-ún ni wọ́n fi ìpàdé náà sí. Ohun tó sì burú ni pé kí ọjọ́ ìpàdé tó pé rárá ni àwọn Balewa, Sardauna, Akíntọ́lá, Rọ́ṣìjì àti Moses Májẹ̀kódùnmí ti pinnu ohun tí wọn yóò ṣe. Nígbà tí wọ́n pàdé níbi ìpàdé ọ̀hún, Balewa dábàá pé kí ìjọba àpapọ̀ gba ilẹ̀ Yorùbá, kí wọ́n sì gbé ìjọba pàjáwìrì líle níbẹ̀, kí wọ́n sì yan aṣojú àwọn tí ó máa ṣèjọba. Ìyẹn ni pé ìjọba ilẹ̀ Yorùbá yóò kúrò lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́pẹ pátápátá. Awólọ́wọ̀ dìde, ó sì takú. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò lè tó bẹ́ẹ̀ yẹn. Ó ní bí wọ́n bá fún àwọn láàyè, àwọn yóò yanjú ọ̀rọ̀ náà. Ohun tó yẹ kí ìjọba ṣe kò jù láti fún àwọn ní ààbò tó péye lọ, tí ẹnikẹ́ni kò fi ní lè dá wàhálà àìnídìí kan sílẹ̀. Nígbà náà ni Rọ́ṣìjì dìde, tó sì sọ fún gbogbo ìpàdé náà pé ọ̀rọ̀ tí Awólọ́wọ̀ ń sọ bíi ti aláìmọ̀kan ni o. Ó ní kò sí ìjọba ní ìwọ̀ oòrùn mọ́. Ohun tí ìjọba àpapọ̀ sì fẹ́ ṣe ló dáa. Bẹ́ẹ̀ ni wọ́n dìbò. Ìbò àwọn Balewa ló sì wọlé. Ìjọba àpapọ̀ gba ìjọba Western Region. Wọ́n sì gbé e fún Moses Adékóyèjọ Májẹ̀kódùnmí. Májẹ̀kódùnmí yìí ọ̀rẹ́ Balewa ni o. Òun ló mú Balewa mọ Èkó nígbà tí ìyẹn ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ Haúsá dé. Òun náà sì ni dókítà tó máa ń tọ́jú òun àti àwọn ẹbí rẹ̀. Ọmọ Abẹ́òkúta sì tún ni. Báyìí ni ìjọba àpapọ̀ ṣe bí ẹni pé àwọn lé Akíntọ́lá kúrò lórí oyè, tí wọ́n sì fi ẹlòmíì dí gẹrẹwu fún oṣù 6 péré.
ṣùgbọ́n wọn kò dúró lórí ìyẹn nìkan o, wọ́n fi òfin de àwọn Awólọ́wọ̀, Akíntọ́lá àti àwọn èèyàn kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ wọn. Wọ́n ní wọn kò gbọ́dọ̀ jáde kúrò níbi tí àwọn tì wọ́n mọ́. Ilé Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ ni wọ́n kọ́kọ́ fi sí. Wọ́n ní kò gbọ́dọ̀ jáde níbẹ̀. Ọjọ́ 21 oṣù karùn-ún ni wọ́n tì í mọ́lé níbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tó lo 20 níbẹ̀, wọ́n gbé e lọ sí Lẹ́kì. Nígbà tí à ń wí yìí, inú igbó kìjikìji ni Lẹ́kì yìí wà. Omi ló sì yí i ká. Bóyá wọn kò fẹ́ kí Awólọ́wọ̀ sá lọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún un. Ohun tó mú Lẹ́kì yìí burú jù ní ti àwọn ẹ̀fọn kòǹgbà tí wọ́n wà níbẹ̀. Kò sì sí bí àwọn ẹ̀fọn náà yóò ṣe jẹ ẹnìkan tí kò ní di alárùn ibà. Ọjọ́ 13 ló ṣe ní Lẹ́kì yìí ni wọ́n bá tún dá a padà wá sí Ìkẹ́nnẹ́ lọ́jọ́ 4 ní ọdún 1962 yìí. Ìkẹ́nnẹ́ yìí ló sì wà nígbà tí wọ́n tún pàṣẹ míì fún un, tí wọ́n sì gbé e wá sí Èkó, tí wọ́n gbé e sí inú ilé ẹ̀ tó ń gbé n'Ìkòyí kí wàhálà yìí tó bẹ̀rẹ̀, ìyẹn ní nọ́mbà 7 Bell Street n'Ìkòyí. Ohun tó jẹ́ kí wọ́n gbé e wá náà ni pé àwọn ọ̀tá ẹ̀ kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀, pàápàá wọ́n ti túbọ̀ ń gba agbára sí i. Ayọ̀ Ọ̀rọ̀ṣìjì tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ tó sì ti di ọ̀rẹ́ Akíntọ́lá ló sọ̀rọ̀ jáde. Ó ní kí ìjọba àpapọ̀ tún ìdí Awólọ́wọ̀ wò, kí wọ́n wo bó ṣe náwó ìjọba láàrin ọdún 1954 sí 1959, kí wọ́n sì yẹ ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ kan wò. Àwọn iléeṣẹ́ kan tó jẹ́ pé Awólọ́wọ̀ àti Rèwánì pẹ̀lú Ṣọ́nibárẹ́ àti Gbàdàmọ́sí ni wọ́n mọ̀ díẹ̀. Ohun tí èyí túmọ̀ sí ni pé ìjọba Balewa fẹ́ mọ àwọn owó tí Awólọ́wọ̀ ná, níwọ̀n ìgbà tó sì ti jẹ́ pé Ọ̀rọ̀ṣìjì tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ Awólọ́wọ̀ fúnra ẹ̀ pẹ̀lú Akíntọ́lá tó jẹ́ igbákejì rẹ̀ ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Kò ní ṣòro fún wọn láti tú àṣírí tí ẹnikẹ́ni kò mọ̀ jáde. Àwọn náà mọ̀ pé èyí ni yóò jẹ́ kí ọwọ́ àwọn Haúsá tẹ Awólọ́wọ̀, ṣùgbọ́n wọn kò kọ ohun tó bá lè ṣẹlẹ̀ mọ́. Ọ̀rọ̀ ti di bí adìẹ bá dà mí lóògùn, èmi náà yóò fọ́ lẹ́yìn. Wọ́n fẹ́ bá Awólọ́wọ̀ fà gidigidi. Ohun tó jẹ́ kí ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ kan dìde tí wọ́n fi adájọ́ Kókà ṣe olórí rẹ̀ nìyí, tí wọ́n sì ń pe ìgbìmọ̀ náà ní ìgbìmọ̀ Kókà. Wọ́n fẹ́ kí wọ́n wádìí Awólọ́wọ̀ kí wọ́n lè dá a lẹ́bi, kí wọ́n sì tú àṣírí rẹ̀ hàn gbogbo ayé, kó lè hàn sí àwọn èèyàn pé Awólọ́wọ̀ kì í ṣe èèyàn mímọ́ táwọn èèyàn ń pè é. Òun náà ní lọ́wọ́ ó dì mẹ́rù ó jàre. Ẹjọ́ ìgbìmọ̀ yìí ni wọ́n fẹ́ kí Awólọ́wọ̀ wá máa jẹ́. Ohun tó jẹ́ kí wọ́n gbé e padà wá sí Èkó rèé, tí wọ́n sọ pé yóò máa tibẹ̀ lọ síwájú ìgbìmọ̀ náà láti lè sọ tẹnu rẹ̀. Iṣẹ́ ìgbìmọ̀ yìí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí Awólọ́wọ̀ bá ọlọ́pàá tí wọ́n ń pè ní Lynn pàdé lọ́jọ́ 18 oṣù kẹsàn-án ọdún 1962. Ọkùnrin náà kò mú ìròyìn ayọ̀ kan wá. Láti ọjọ́ náà kò sì mú ìròyìn dáadáa kan wá fún Awólọ́wọ̀ rí. Àwọn Awólọ́wọ̀ múra láti sùn níbi aago 10 alẹ́ ni ọkùnrin náà dé, ìyẹn Lynn ọlọ́pàá òyìnbó. Awólọ́wọ̀ sì kí pé kó jókòó, ó káàbọ̀. Ṣé ọjọ́ náà ni wọ́n kọ́kọ́ mọ ara wọn. Bí ó ti jókòó ló sọ fún Awólọ́wọ̀ pé òun ní ìwé àṣẹ láti tú gbogbo ilé rẹ̀ wò ní Ìkẹ́nnẹ́. Awólọ́wọ̀ béèrè pé níjọ́ wo ni ọkùnrin náà ti gba ìwé àṣẹ ọ̀hún, àti pé níjọ́ wo ló fẹ́ wá síbẹ̀ tó fẹ́ wá yẹ ilé wò. Ọkùnrin náà sì dá lóhùn pé báyìí ni. Ó sì béèrè pé ṣé Awólọ́wọ̀ yóò bá àwọn lọ. Awólọ́wọ̀ dáhùn pé ní aago 11 kù díẹ̀ kó lù yìí ní kí n tẹ̀lé yín, èmi ò lọ o. Ìyàwó Awólọ́wọ̀ ní òun yóò bá lọ, ṣùgbọ́n ọkọ rẹ̀ pa á lẹ́nu mọ́. Ó ní kò ní lọ síbì kan. Ọlọ́pàá náà lọ sí ilé Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ lóru ọjọ́ náà, ṣùgbọ́n wọ́n ní wọn kò rí kinní kankan nítorí Olúwọlé Awólọ́wọ̀ àti Fáládé tí í ṣe akọ̀wé Awólọ́wọ̀ dúró tì í. Ṣùgbọ́n nígbà tí ọkùnrin náà yóò lọ tú ilé Awólọ́wọ̀ wò lẹ́ẹ̀kejì, kò sọ fún ẹnìkan. Nígbà náà ló sì sọ pé òun bá ọta ìbọn tí wọ́n rì mọ́lẹ̀ nínú ilé náà. Lọ́rọ̀ kan láàrin ìgbà yìí kó tó di ọjọ́ tí Lynn wá padà mú Awólọ́wọ̀ n'Ìkòyí yìí, 21 ní Lynn tú ilé Awólọ́wọ̀ wò ní Ìkẹ́nnẹ́, Ìbàdàn àti Èkó. Èyí náà ni Awólọ́wọ̀ ṣe kọ́kọ́ sọ fún ọkùnrin náà pé ìròyìn burúkú wo ló tún wá mú fún òun lọ́jọ́ náà, nítorí látìgbà tí òun ti mọ̀ ọ́n kò mú ìròyìn ayọ̀ kan wá fún òun rí. Lọ́rọ̀ kan Lynn àti ọlọ́pàá tó tẹ̀lé dúró ti Awólọ́wọ̀. Wọ́n dúró tì í títí tó fi múra tán, wọ́n sì sìn wọ inú mọ́tò ọlọ́pàá tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ ni wọ́n wá lọ sí ilé ẹjọ́. Kí ni wọ́n wá torí ẹ̀ mú Awólọ́wọ̀? Ilé ẹjọ́ wo ni wọ́n sì gbé e lọ? Kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Ìtàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ pàdé wa láìpẹ́. Adémọ́lá Adéjàre
ló ṣe ìwádìí ìtàn yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.